òpópó Iléṣà mọ́ roro ṣe bí ṣẹ̀ṣẹ̀ ló tún ṣe ilé ìlú Iléṣà yìí là wà sẹ́yìn náà yóò lè lọ òpópó Iléṣà mọ́ roro ṣe bẹ́ẹ̀ rí ìṣẹ̀ṣe ńlọ ṣiṣẹ́ èyí tó bá jẹ́ pé ìjọba ńlọ bá pàṣẹ pé kó nílé ó gbélé kọ́lọ́nà ó gbọ́nà kólóde ó gbóde kára ilé kọ́ mọ́ wá sóko kára oko kọ́ mọ́ wá sí ilé kò lè tó báyìí ayé ìgbà tó jẹ́ pé àmì ni sọ́jà ni ọlọ́pàá ni gbogbo tí ń jẹ́ force tí pátá tí wọ́n kó jáde tí wọ́n ní kí wọ́n máa ṣàbójútó olúùlú pẹ́ẹ́nì kankan ò gbọ́dọ̀ jáde yẹn láyé COVID-19 àwọn èèyàn sì ń yọjú ṣùgbọ́n ní Iléṣà ọwọ́ adákẹ́ ọ̀run wá dákẹ́ bí ẹni tí ó jẹ́ pé kì í rọ̀jò ọwọ́ amọ́ ìṣẹ̀ṣe ló ṣe bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe ńlọ tó pàṣẹ ìṣẹ̀ṣe ló lè tún ayé ṣe mo kílé onígbà ẹni onígbà ọkùnrin onígbà ọ̀wá mo kí wa ní gbèjègbèjọ ẹni lólùfẹ́ eléyìí tó pé pérépéré orúkọ èmi ọmọ yín tí ò yí padà evangelist Adéifá ìwà lẹ̀sìn mo kí wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí lórí ọ̀rọ̀ ìṣéde tí ń lọ nílùú Iléṣà lọ́wọ́ ni bàbá wa kábíyèsí Arómọláràn ẹ ti kú re ẹni táyé bá yẹ lọ́rùn ó yẹ báyé ọ̀bá yé èèyàn bẹ́ẹ̀ nìkan máa ń sọ pé ọ̀run yẹ bí ìgbà fẹ́ pé èèyàn ń tan rí èèyàn ní bó tilẹ̀ kó kéré kọ́mọ táyé bá yẹ èèyàn kì í ṣe yíyẹ tówó là ń sọ ká náwó káyọ̀ sọ pé lágbájá èèyàn lè máa náwó kọ́ máa gbówó jáde kọ́ máa náwó bí bá ń fi oyin báyìí tí fi tó ń kún owó lẹ́yìn báyé ọ̀bá ní fẹ́ táyé ọ̀bá ní yẹ kò ní yẹ ẹni táyé bá yẹ lọ́rùn ó yẹ. àti rẹ́ni tó pínlẹ̀ fún èèyàn ó pín dúkìá ṣùgbọ́n pẹ̀lú gbogbo tí ń pín ayé ò torí ẹ̀ fẹ́ràn rẹ̀ o ẹni táyé bá yẹ lọ́rùn ó yẹ. béèyàn bá ní gbogbo tọ́lọ̀ wọn bá fún nílé ayé tó bá fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn báyé ọ̀bá ní gba tiẹ̀ wọn ò ní gba tiẹ̀ ẹni táyé bá yẹ lọ́rùn ó yẹ. kábíyèsí Arómọláràn ayé ti yẹ yín àwọn alálẹ̀ bàbá yín tẹ́ lọ rèé darapọ̀ mọ́ ẹ ti rí wọn bá ẹni Àràsídì lọ́jọ́ tó bá kú ànájà ìjọ náà àbá àti ẹni náà jà ní ẹ ó lè jáde kó sọ ọyàn náà tàbí lákòókò táwọn ẹ̀kọ́ lọ sílùú Iléṣà kọ́ lọ rèé ṣe nà síà kó dúró láàrin pópó gbéró gbé àwọn àgbàlagbà nínú ọ̀rọ̀ wọn ọmọ gbọ́sàngó apabàtà atúpa jẹun etí aláìgbọràn Arómọláràn kú ìlú Iléṣà wọ́n wá fún ní last respect torí pé ọba tó ti kú ò lè wáyé mọ́ ó tún di bẹ́ni bá tó ń jọ ni ó tún di bẹ́yàn bá ń jọyàn kí ni wọ́n pè ní last respect ṣe bí àpọ́nlé pé lágbájá ní rí mọ́ ni Arómọláràn kú gbogbo ìlú wa pa kése 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 ọ̀run wá dákẹ́ bí ẹni tí ò lè rọ̀jò ẹni Àràsídì àjẹ lọ́jọ́ tó bá kú ànàjà níta bàbá rẹ̀ ànàjà ọlọ́tí ó mu tí ẹlẹ́mu ọmẹmu alájọ fún àgbè nítorí pé ìṣẹ̀ṣe ṣèbọ́lọ́run ló mọ bí abájọ tó fi dá fúnra Ọlọ́run ló mọ̀ bí abájọ tó fi dá tí ń jẹ́ ìṣẹ̀ṣe ó wá ṣe ní àkọ́kọ́ ó ṣe ní ẹ̀gbọ́n ó ṣe ní bàbá ó ṣe ní àkọ́bí ó ṣe ní àrólé ó ṣe ní àìgbọ́dọ̀ rí fín ọba mi ó sì kú báwọn ẹ̀yin ọba ẹ̀ lọ rèé ronú ẹ lọ rèé wò òkú Arómọláràn bí wọ́n ti ń sọ̀rọ̀ ńbẹ̀ ǹjẹ́ ńjọ́ tí ẹ̀mí Àràsídì bá kú ṣé wọ́n ó sọ̀rọ̀ sá bẹ́ẹ̀ yọ̀ bá jáde tó bá lóun ó sọ̀rọ̀ bàbá la fẹ́ sọ̀rọ̀ àwọn tí ó sọ̀rọ̀ rẹ̀ amọ̀fìtì ajé ayé ò lè yí ọ débẹ̀ mu. Arómọláràn kú ìlú Iléṣà ń ṣọ̀fọ̀ ìtí wọ́n ń pè lọ́fọ̀ nu
ìtí wọ́n ń pè ní ìbànújẹ́ nu ìtí wọ́n ń pè ní akọnilọ́nu ìtí ń jẹ́ ọba lọ́jọ́ tí wọ́n bá bí ń tí orí tí ọba jọba láyé ẹ lè mọ̀ mọ̀ débẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọ tí ọba jọba ẹni tó bá ti jẹ́ ọba lọ́jọ́ tí wọ́n bá bí ọmọ sílé ayé nínú ìlú tá a bá ti bí ọba ọkùnrin kan ṣoṣo ni wọ́n bí ń jẹ́ náà. ẹgbẹ́ kan rí ọba tí ọba ti jọba láyé níjọ́ tí wọ́n bá ti bí tí wọ́n bá bí igba obìnrin igba ọmọ nínú ìlú ọkùnrin kan ṣoṣo ni wọ́n bí kí wàá lọ́wọ́ adé lọ́jọ́ pé níjọ́ tírú akọni bẹ́ẹ̀ bá lọ akínlábí bẹ́ẹ̀ tó bá lọ kí ló dé tó fi jẹ́ pé kò yẹ kí ayé ọmọ ṣùgbọ́n níjọ́ tá à ń bí Ẹ̀mí Arásídì ọkùnrin 51 la bí. Olódùmarè ọkùnrin 51 la bí láyé ò ṣe yẹ kìí ṣe pé kákọ́nù gbùgbà kákọ́nù nẹ́tìfù ká máa lọ ká máa bọ̀ ká máa sọ pé lágbájá ẹgbẹ́ àfọwọ́ pé a máa lẹ́nu ayé yẹ ajé ayé ọ̀yẹ́ ọ́ Ẹ̀mí Arásídì. Olódùmarè ikú ọrùn ọ̀màwò tí wọ́n fi ń pawó àrùn ọ̀run ọmọ ṣẹ́gun tí wọ́n fi ń pa àwọn ṣẹ́gun òfún sun ọ̀rẹ́rẹ́ mi ọlọ́bàrà sun ọ̀ràlẹ̀ odò ìgbà tí ẹlẹ́kún sunkún èmi lálágbàsùn ọ̀mọ̀mọ̀ tí ẹ̀ dákẹ́ ẹkún sí ẹlẹ́kún sunkún alágbàsùn ò sì dákẹ́. ọba rọmọ lánàá lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ orò Ifá ò gbọ́ nínú ìlú Iléṣà aago 9:30 àbọ̀ ni mo wọ̀lú ebi wá ń pa mí torí pé ìrìn àjò mi tí mo rìn jọ̀nà mi tí ìjẹun wá yá ló jẹ pé kí n jẹun níbẹ̀ ni mo ti ń gbọ́ sọ̀rọ̀ pọ́mọ Yíbò ni ọ́ ó tètè wọlé kọ́ lọ rèé sùn ṣé báyìí náà ti rí fídíò rẹ̀ ẹ tún gbé fídíò sí ẹjẹ́ wọn máa tún rí kọ́rọ̀ mi ọmọ lọ lábẹ́ mọ̀ wá ń jẹ mọ̀ wá ń gbọ́ pé ọba wàjà o lẹ́nu ará àgbòrò ni mo ti gbọ́ bí tí mo ti ń jẹun mo ní ẹ̀yin tá a jọ rìnrìn àjò tètè jẹun eléyìí ọmọ awo ọmọ pé lágbájá awo ni mo jẹ́ o awo tó bá ti jẹ́ pé kò fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò awo tó bá ti jẹ́ pé kò fẹ́ fẹ̀mí ara rẹ̀ tàfàlà awo tó bá ti jẹ́ pé kò fẹ́ ṣe àfojúdi káwo náà mọ́ ṣàfihàn ní sùn ní Iléṣà ìjọ́nà Iléṣà ni mo sùn ilẹ̀ Ìjẹ̀ṣà rí mi ìlú Iléṣà ni mo sùn ìjọ́nà mi ìtorí pé mo jáwọ́ kí wọ́n ṣàfojúdi kọ́ wá torí pé a tì ọ́ nífá kọ́ lọ rè bọ́ sínú òkun kọ́ lọ ọmọ mi wẹ̀ tó ní ṣe bí fàrẹ́ mẹ́ kò lè gbé ọ lọ ó ti ń lọ tèfètèfè ìlú Iléṣà mo kí àwọn mùsùlùmí ibẹ̀ ẹ mọ̀ mọ́kàn o ibẹ̀ ni mo ti wá rí dèdè ní òpó olú àáfàá kan ọwọ́ jáde ọwọ́ gbé fídíò bóyá ọlọ́dẹ Ìjẹ̀ṣà audio voice ni bóyá yẹn sọ̀rọ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ pé ọyá ẹsẹ̀ ìbí ọ̀rọ̀ tí wọ́n máa sọ nílùú Ìjẹ̀ṣà ọba kú wọ́n fẹ́ sọ̀rọ̀ ọjọ́ 7 ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde pàápàá jù ẹni tó bá jí àjòjì torí pé àjòjì kọ́mọ̀ bá ṣe jẹ́ pé ní ọ̀gbọ́rò lọ́wọ́ dẹ̀dẹ̀rẹ̀ wá jáde amoko mẹ́kọ aláìnírònú ará Gálátì àbí aláìnírònú ará Bọ́lápìọ́ ó sì sọ rí bàbá rẹ kápìtàn fún ọ bó o ṣe jẹ́ èpò kúkú ń bẹ́nu àlìkámọ̀ ẹ̀yin ìjọba ẹ̀wà gbọ́ audio voice yìí ṣebí ìjọba tó ń ké sí pé wọ́n gbọ́ audio voice tó ń sọ wọ́n ń bẹ́nu lé wọn jáde ni àwọn sọ́jà tíjọba ọ̀ràn wá wọ́n ń bẹ́nu lé wọn jáde ni ọlọ́pàá tíjọba ọ̀ràn wá wọ́n ń bẹ́nu lé wọn jáde ni gbogbo ohun tí ń jẹ́ security tíjọba ọ̀ràn pé ọyẹ́ lọ síbẹ̀ wọ́n ń bẹ́nu lé wọn jáde ni o onílù lòun ń sọ̀rọ̀ ìjọba sọ pé òun ní kíni kábíyèsí ẹ̀yìn ẹ̀lùkú nílùú Ìkòròdú nílùú Èkó wọ́n sì máa gba olùdé pé wọ́n fẹ́ sọ̀rọ̀ lúbẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà sọ pé fẹ́ ṣe kẹ́nikẹ́ni bọ́dì ọmọ jáde ní jáde gbélé ni nílànà ṣẹ̀ṣẹ̀ ìlú Ìjẹ̀ṣà
pẹ̀lú àbá tí wọ́n máa ń sọ gbọ́ Ìjẹ̀ṣà ọ̀dá Ìjẹ̀bú òṣùwọ̀n ẹnìkan wá lóhun Ìjẹ̀bú jẹ̀ṣà àṣẹ́jẹ̀ṣà dáa. Haúsá ń bẹ́nu ìlú, Ìgbò ń bẹ́nu ìlú, ẹbí ẹrí ojú pópó tí ń fi hàn láàrin ọjà tó fi hàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ń bẹ nínú ìlú, onílù lòun fẹ́ sọ̀rọ̀, àjòjì ó ń gbèrò ilé rẹ̀ ní dèdèrè amúkú mẹ́kọ̀ọ́ tí wọ́n sọ pé ìjọba ẹgbọ́ bí ẹsẹ̀ máa ń pààyàn rè dey play ọmọ ìlú ni wọn bá máa pa, ọmọ ìlú ni wọn bá máa pa, ìlú lòun fẹ́ sọ̀rọ̀. Dèdèrè wọn sọ pé àjòjì tó bá wọ̀lú bí wọ́n ṣe pàánù, ìwọ náà lọ ọbẹ̀ lọ jí sí Ọlọ́run bọ́lọ̀ bá rán bẹ́ẹ̀. Lọ́jọ́ tí àwọn ará Libya tí wọ́n ti ń sọ̀rọ̀ bàbá wọn tí wọ́n sọ pé ẹnìkan kan gbọ́dọ̀ wọlé, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n ń gbé àti ń gbàdé desert area tí ń gbàbẹ́ lọ, èyí tí wọ́n rè sómi, èyí tí wọ́n fìbọn pa sójú omi, èyí tí wọ́n tì síjà ẹkùn tí wọ́n tún mú ọrùn sísẹ́ bẹ́ẹ̀ tí wọ́n tún fi bọ̀ lọ́wọ́, èyí tí wọ́n jà á, èyí tí wọ́n bẹ orí ẹ̀. Gbogbo ọjọ́ tẹ ti rí yìí pariwo fúnjọba o dẹ̀dẹ̀rẹ̀ Ìjẹ̀ṣà nìkan ìlú Iléṣà nìkan ló wá náà fẹ́ sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ̀yin ìjọba jáde wá gbọ́ wọn bí ẹ ṣe máa pààyàn rí ìwọ náà lọ bẹ tàbí kó mú ẹ̀mí ara sídìí lọ́wọ́ kẹlẹ́ ẹ fẹ́ lọ rí jí ìrere. Ṣé bí mọ́sálásí ń bẹ ìlú Iléṣà àwọn ọmọ ń tọ́tún àbí ìwọ lọ́mọ? Ṣé bí church ń bẹ ìlú Iléṣà ọ̀jọ̀gbọ́n ń bẹ́ẹ̀ professor ń bẹ́ẹ̀ doctorate ń bẹ́ẹ̀ student ń bẹ́ẹ̀ Solidarity Forever they always fight for their rights. Where are they? They are inside. Wọ́n á dúró sínú ilé ni ọmọ onílẹ̀ ló fẹ́ lólè. Bàtà pa jẹun etí oníkálukú tó bá lóhùn ò ní gbọ́. Ìwọ náà jáde. Ìlú Iléṣà ọba ìkúre o, ọba ìkúre òpópó wa dárọ bí ìgbà tó jẹ́ pé kò sí yẹn nínú èèyàn ń bẹ nínú ìlú ilé mẹ́wàá nígbà COVID-19 bí sọ́jà bá yọ lókè tó bá yọ nísàlẹ̀ tí ń pàrọ̀ èdè lọ àwọn èèyàn sì máa yọjú báyìí àwọn ọmọ ẹ̀ jókòó sí ta rẹ̀ ńgbà tó ọba ti kọjá wájú ibi táwájú ta lè jókòó sí àwọn èèyàn jókòó síwájú ta ṣùgbọ́n ńgbà tọ́rọ̀ dọ̀rọ̀ òrò kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ta ni àti ta ni níwájú ta ni. Làlúrí ni ọ̀sẹ̀ èlèyàn sọ pé yìí ò kírun o, aráalé ò lè dóko aróko ò lè délé, àjòjì tí bá rìnrìn àrè tí bá ń bọ̀ láti ìdálẹ̀ tí ọba ń gbàlú Iléṣà kọjá yọ̀yà pẹ́ náà ni Iléṣà ń sọ̀rọ̀ lọ́wọ́ àní sìrìn. Èmi fúnra lára mi wọ̀lú Iléṣà hòtẹ́ẹ̀lì ni mo lọ rèé sùn mo jókòó ara mi jẹ́ẹ́jẹ́ mọ́ ṣàfojúdi mọ́ hùwàkiwà kọ́ mọ́ bá kúkú kíkú torí pẹ́nu ẹnu lẹ́bọ ẹnu gangan lẹ́bọ bẹ́ẹ̀yàn bá lọ rè dẹ́ẹ̀dẹ́ àtọ́ sọ pé kò sí tí ó ṣẹlẹ̀ mẹ́wàá ó ṣẹlẹ̀ pẹ́kẹ́ ò sì ní mì ṣe bí police station ní ẹ tilẹ̀kùn àní police station tilẹ̀kùn kí wọ́n ló kó àṣì ayé pa kí ló tàṣì ayé pa ìjọba gbogbo ń pàṣẹ àṣẹ tí wọn ò múlẹ̀ débẹ̀ kí ló kó àṣì ayé pa bí ìbá ṣẹ̀ṣẹ̀ ṣe lẹ́nìkan wà ń tàpá sí ní sọ pé kí ni pàtàkì fáwọn ṣé fá ní pàtàkì ǹjẹ́ kúrà gangan ní pàtàkì ó ò ní bọ́lọ̀ ńlé. ìlú Ìjẹ̀ṣà ẹjọ́ lóró ó ṣòro ẹjọ́ lóró ó ṣòro ẹjọ́ lóró ó ṣòro ẹ̀yin Òṣùgbó tẹ̀m̀bẹ̀ nílùú Iléṣà mo gbé fún yín o mo gbé fún yín o mo gbé fún yín o ẹ̀yin Òṣùgbó tẹ̀m̀bẹ̀ nílùú Iléṣà mo gbé fún yín o mo rí bàlákè
mo rí bà lóko mo rí bà lọ́la títí tó fi délé ọwọ́ Ràngún Ọlọ́mọ ó gboyè o èdè kanu bọ́ọ̀ bá sara wọn ò lè mọ bí wọ́n ti ń ṣe etí lásán lobìnrin fi gbóhùn rò àjòjì tí ń bẹ nínú ìlú ò lè yọjú ọmọ ìlú tí ń bẹ nínú ìlú ò lè yọjú oníkálukú tilẹ̀kùn mọ́rí ni wọ́n ti ránjẹ wọn sínú ilé nítorí kíni nítorí ọba kọba mi ò tó gorí àpèrè ọ̀nà wàá dà tìlú ò ní dàgbà tí ò ní gòkè ènìyàn ẹ̀dá nílé ayé béèyàn bá ti léhùn dẹ́rùbà béèyàn bá ti ní tí máa dẹ́rùbà sẹ́ẹ̀mẹ̀rẹ̀ tó burú jù láyé ẹjẹ́ ìfẹ́ yóò ká sí ọ̀rọ̀ ìjà mẹ̀rẹ̀ tó burú jù láyé ẹ̀dá tó burú jù láyé ni ẹni tí ọ̀lẹ́ni tí máa bẹ̀rù ẹni ara síbi ẹni pé kọ̀lẹ́ tí máa bẹ̀rù ẹni tí ó sì bẹ̀rù èèyàn ò lè bẹ̀rù Ọlọ́run èèyàn kan ṣoṣo ló burú jù láyé ẹni tó bá jẹ́ pé kò lè bẹ̀rù bàbá kò bẹ̀rù ìyá kò bẹ̀rù ọ̀gá kò bẹ̀rù ọba ọmọ pé kò sẹ́ni tí ń lè sọ̀rọ̀ sí ọ sọ̀rọ̀ tó sọ jẹnu lọ́jọ́ kan. ìlú Ìjẹ̀ṣà ń sọ̀rọ̀ bílù bá sọ pé báyìí la fẹ́ ṣèlú wa àjòjì kí ó sọ pé báyìí kọ́ ọ̀rọ̀ yín ọ̀kan jọba kò sí tíjọba ó ṣe sí torí pé ìjọba gangan agbára àti àṣẹ rẹ̀ ò gbé láti sọ pé irú àkókò pé ìjọba fẹ́ wọlé. bẹ́ẹ̀ ni bákòókò sùkúù bá dé oníkálukú gbèlí ẹni ń wáyé lu Kòròdú àtàwọn ìlú míì kí la fẹ́ mú jáde nínú ìrìnàjò bọ́jọ̀ wọn bá tí ì lọ tán ìlú Iléṣà wọ́n ń sọ̀rọ̀ níbẹ̀ ẹ má jà trespass ẹ má jà ṣàfojúdi àní sírìn Olúọdẹ èyí tẹ̀yin náà wá sọ pé àjòjì ni wọ́n máa fi sọ̀rọ̀ gbogbo nǹkan ní mọ́ láhán ṣé orò tẹ́ ń sọ pé ń ṣe o ẹ máa ń pààyàn bọ́ ni ẹ máa ń dúnwó èèyàn ni ṣé ẹ máa ń rìn lè mọ́ ni báwo lẹ ti ń ṣe gbogbo nǹkan ní mọ́ láhán èyí tẹ́ ẹ fẹ́ sọ láyé gbọ́ ni wọ́n bá yín túmọ̀ rẹ̀ síbi tí èsè ńlẹ̀ fẹ́ sọ sí àjòjì ni wọ́n máa ń lò àjòjì tó bá wọnú yóò jìyà yóò tún jẹwé yá torí pé kò gbọ́rọ̀ ni bórí ìyá àti bàbá ọmọ ọba ní padà lẹ́yìn ọmọ kò ní sí rìn kàkà kọ́mọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná yóò sì tán náà mọ́lẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá wọ̀nù olú Iléṣà lérú àkókò ajẹ́pórí ìyá àti bàbá rẹ̀ ló sọ pé yóò sì dédé ìyà tí ó jẹ àkókò tí a máa ń sọ̀rọ̀ lọ́wọ́ kẹ́kẹ́ ọ̀pá má ti òru lẹ́nu ni. ọ̀wọ́n ní asẹ́yìn ọjọ́ kò yé wa láwọn ojú odù tí fà ti fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n nílùú bá sọ pé òun fẹ́ sọ òlú ẹ̀yin ará àsẹ́yìn ẹ̀yà mẹ́jọ bàjẹ́ látara ti yín náà ọlọ́run bò ní díẹ̀ sí ọba ní o bàbá tí ń bẹ́ ń bẹ̀ wọ́n pẹ́ ń bẹ̀ wọ́n pẹ́ lásẹ̀ wọ́n sì rédè ayé jẹ bí ẹ bá ṣe dáadáa tí wọ́n máa ṣe ta lálẹ̀ ló jẹ́ fáwọn èèyàn sọ́wọ́. ìlú Ìṣẹ́yìn ọ̀wọ́n ní Asẹ́yìn níbẹ̀ ní fájí sọ pé pàkúndí awo Asẹ́yìn lónífà fún Asẹ́yìn mọ́kì eléyìí tí lọ rè gbé bàbá rẹ̀ bò alẹ́ ìjẹ́ pàkúndé o awo Asẹ́yìn mọ̀mọ́ gbé bàbá rẹ̀ bọ̀ lọ́jọ́ tí Asẹ́yìn lọ rè gbé bàbá rẹ̀ bọ̀ wá sínú ilé òkú bàbá ẹ̀ tí ń gbé bọ̀ oníkálukú tilẹ̀kùn ni bí ó ṣe tilẹ̀kùn ní sẹ́ńtúrì ìgbà yẹn ìní Ìjẹ̀ṣà tilẹ̀kùn tó nílé gbélé tó lóko gbóko tó ní kálukú tó sì dùn ní bùbá rẹ̀ ìlú Ìṣẹ́yìn nìkan kọ́ ìlú pọ̀ bẹ́ẹ̀ tí fàá fi ṣàpẹrẹ ìlú Ìjẹ̀ṣà ò ní bàjẹ́ bàbá wa kábíyèsí Arómọláràn tó kú Olódùmarè yọba ni fún wọn lẹ́kùú àtẹ̀jájẹ wọ́n wàjà ni bàbá wàjà awo èkú awo máa sọ́sùn ni
àwọn èdè àpọ́nlé ń bẹ téèyàn máa ń lò torí pé a jura wa lọ nínú ayé. Béèyàn bá jẹ́ babaláwo tó bá kú, ó lé èdè tí wọ́n sọ fún pé lágbájá nǹkan báyìí ṣe. Béèyàn bá jẹ́ ọba tó bá kú, ó lédè tí wọ́n sọ pé lágbájá ọba wàjà. Béèyàn bá jẹ́ ìjòyè tó bá kú, ó ní tiẹ̀. A jura wa lọ nínú ayé. K'Olódùmarè kó ràn wá lọ́wọ́. A rí ìlú Iléṣà ńlá ní ká kí àwọn mùsùlùmí ibẹ̀ pé ẹ̀yin ọ̀jọ̀ àwọn wo àwọn tí ò ṣe é tọrọ, àwọn wo àwọn tí ò ṣe é yangàn, àwọn wo àwọn tó jẹ́ pé gbogbo ń téèyàn rí lápẹẹrẹ látara wọn pátá mùsùlùmí sì ń sùn yàn ṣe. Àwọn wo àwọn tó jẹ́ pé àpèjúwe egbú, àpèjúwe ìyà, àpèjúwe ìbànújẹ́, àpèjúwe ẹkún, àpèjúwe ọjọ́ ọ̀la tí ọ̀dà ìsì ń bẹ lórí wọn. Ni mo ṣe ń kí àjọ mùsùlùmí, àjọ Christianity yàtọ̀ fún àjọ tó fún oníṣẹ̀ṣe Ìjẹ̀ṣà. Ẹ ti gbìyànjú ọmọ akínní yín. Gbogbo olùkọ́ ló ti lè wáyé báwọn. Ṣé wá rí ìlú tí ọba ti lè ṣe báwọn? Ẹ yìí ṣèlú re. Gbogbo ìlú tí ọba ti lè sọ̀rọ̀ kó ṣèrìn àjò bí ìlú Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ti ṣe tí wọ́n. Kọ́ba ó kú káyọ̀ mọ̀ pé ọba kú. Ẹ kátó. Àti pé ẹ lọ́ba gidi nu. Ẹ lọ́ba tó ṣe é yangàn. Kódà kò dájú pọ́ báyìí ń rọrùn wò. Mo ṣẹlẹ̀ ẹ̀bọrú, ẹ̀là ẹ̀bọ yìí. A tún á bà fún wa. Ẹ ṣé.